ọ̀rọ̀ Trump ó dógún àbí kò dógún kò yẹ kó dé ibi tó dé yìí torí àìmọye àwọn èèyàn tó tiẹ̀ ti kú kájà ní pé ìjọba dẹ̀ ti ṣe nǹkan tí irú àwọn ẹgbẹ́ bí Afẹ́nifẹ́re ti sọ pé kí state police wà kí local government police wà kí àwọn èèyàn kan bá lè dáàbò ara wọn fúnra wọn yàtọ̀ sí pé ẹnìkan ní Àbújá àbámá dìbò tá a dé yìí ṣùgbọ́n ó nídìí tí wọ́n fi ṣe tí a bá dẹ̀ wo gbogbo ẹ̀ ó dà pé àwọn kan wọ́n tó débi tí a dé yìí torí àwọn ẹlẹ́sìn foreign tó ń wá sára bá wa ń bì àwọn ẹlẹ́sìn àjòjì àwọn Christian àti Muslim tó bẹ̀ sí ń bára wọn jà tí nígbà tí àwọn APC fẹ́ wọlé ní 2014 a mọ̀ pé àwọn olókùn wọn wà a dẹ̀ rò pé àwọn ìbò tó wà lẹ́yìn wọn yìí ó ti bí tábàdíkà wò lọ sẹ́yìn alákọ̀ tí àwa Yorùbá tá a ṣe máa ń wo ìdílé ààrẹ wa Madam Tinubu nǹkan tó ṣẹlẹ̀ náà lélẹ́yìí tó ìbò tó fi gba ìjọba lọ́wọ́ wa tó fi colonize wa nígbà yẹn àwọn amúnisìn àwọn ni wọ́n kò bọ̀ fún ìyá Tinubu tó fi ń ṣe òwò ẹrú ìgbà tí àwọn fúlágbá tó jẹ́ pé òun gangan ló yan ọba ní ìlú Èkó ìgbà tó wá dé ojú kan bí àwọn British ṣe nígbà àwọn ò fẹ́ ṣẹrú mọ́ páwọn fẹ́ gbalẹ̀ ni bó ṣe lé ìyá Tinubu wọ́n ṣe lọ́lọ́ ẹ̀sẹ̀ Abẹ́òkúta nìyẹn tí wọ́n colonize Èkó ní 1865 no 1861 tẹ́wádẹ́ wò tẹ́ bá ń wo ibi tí olókun 165 years ni tẹ́ bá add 165 ẹ̀ tẹ́ add ẹ̀ mọ́ 1861 ẹ̀ máa rí 2026 wọ́n á dẹ̀ ń rí ìgbà tí rí Trump ní Christian genocide nígbà tí wọ́n kọ́kọ́ kó ẹrú orúkọ ship tí wọ́n fi ń kó ẹrú Jesus náà ń pè gbà yẹn tó bá ti kó ẹrú wọ́n á tì wọ́n bọmi ní etí ọ̀sà wọ́n á náà baptize wọn wọ́n á gbé wọn sórí Jesus boat ẹ lọ gbogbo kìíní meanwhile bí ìgbà táwọn ń bọ̀ ọmọ ìyá wọn tó jẹ́ Muslim àwọn náà ń bọ̀ àwọn náà fẹ́ kọ́ amúnisìn ní méjèèjì bí àwọn òyìnbó Christian bó ṣe ń múnisìn náà ni àwọn Lárúbá àwọn Afro-Asian àwọn náà múnisìn wọ́n ti wá gbìmọ̀ pọ̀ tó ẹ̀kẹ́lẹ̀ nígbà tó di kíní wọ́n tún gbìmọ̀ pọ̀ nísìnyí náà wọ́n tún gbìmọ̀ pọ̀ aṣáàrí ìgbà tí wọ́n fẹ́ lé àwọn Boko Haram tí wọ́n ní pé ká má fọ́ ọkọ̀ wọn ara ilé wa ni wọ́n tó gbìmọ̀ pọ̀ gbogbo kíní yìí ṣùgbọ́n kọ́ táwọn à ń bèrè ni pé ẹ jẹ́ kí oníkálukú ṣe tiẹ̀ àjọ wà nílùú kan ṣùgbọ́n jẹ́ kí àwọn state kí wọ́n ní ọlọ́pàá tiwọn ká bá lè bójútó ara wa kì í ṣe ti federal government tí òyìnbó ká ní pé òyìnbó náà ó ní pé service chief ní kó máa ṣe wọ́n ti ní kó tán ni òyìnbó mọ̀ òun náà ṣe ó ṣe state police lamẹ́ríkà ó ṣe local government ó ṣe university gan ní police tó gbébọn tiẹ̀ ẹ wá ní pé kí àwa má ṣe yẹn and reason tí wọ́n ṣe ní ká má ṣe ni pé tí wọ́n fẹ́ jíbò àbí tí àwọn ológun kan tó máa fẹ́ gbàjọba àwọn èèyàn nílé dìde pẹ̀lú bọn wọ́n ṣe gbà wọ́n dẹ̀ ti bára wọ́n ti wá dà padà kì í ṣe ní Christian àti Muslim náà ti ń bára wọn ṣe even níbẹ̀rẹ̀ Islam àwọn Christian ló back side Sunni tẹ́yìn rí yìí against àwọn Tehran àti ìgbà iná dẹ̀ ti ń gbìmọ̀ pọ̀ nígbà tí Russia tó tú àbí tí wọ́n wà lẹ́yìn àwọn bàbá wa tí wọ́n fẹ́ gba òmìnira ní 1960s torí Russia ní èèyàn dúdú ṣe lè gba òmìnira torí Russia ní China fi gbòmìnira nígbà tó ìbò wá rẹ pé ìwọ Russia yìí ó ti gba gbogbo kínní wọ́n wá fi àwọn Sunni ìgbà yẹn ní Osama bin Laden ni wọ́n fi wó Russia ni wọ́n fi bankrupt wọn ni wọ́n fi pín gbogbo ìlú yẹn ìgbà tó gbé wọn kúrò ní Russia
láti 80 wọ́n bẹ̀rẹ̀ sí ń bọ̀ ń bí láti Iran wọ́n bọ́ sí Iraq, láti Iraq wọ́n bọ́ sí Syria, láti Syria wọ́n bọ́ sí Egypt, láti Egypt ó di Libya, láti Libya ó di Mali. Wọ́n ti ṣe wọlé wá nìyẹn. Báwo ni òyìnbó fi ṣe fẹ́ sọ pé òun ò mọ̀ pé nǹkan tó ń ṣe ní 1994 ní 2014 tó fi lé Jonathan lọ? Wọ́n kàn wo ni wọ́n dẹ̀ ti wo pé òkè ẹ jẹ́ kí Buhari kó ṣe tiẹ̀, tí Tinubu bá ti dé tó ti ṣe kí náà àtúgbà ìlú padà. Tí ìjọba Tinubu bá mọ̀ pé òun serious ní láàrin ọ̀sẹ̀ méjì, láàrin ọ̀sẹ̀ kí kábẹ̀sí rí bọ́n ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ state police àti local government, kẹjẹ́ kí a defend ara wa. A ní ìdí ọlọ́pàá Maiduguri kó a máa ṣọ́ wa ní Kwara, kó a máa ṣọ́ wa l'Ondo state, kó a máa ṣọ́ wa lọ́wọ́. Tí a bá ń ṣọ́ra wa fúnra wa kò ní sí. Ṣùgbọ́n lẹ́yìn náà lórí gbogbo ẹ̀ náà tí ò bá sí insecurity náà, ṣe rí àwọn òyìnbó wọ́n ti ń lọ́lẹ̀. Àwọn Chinese ti gbà, wọ́n ti gbà àwọn olólówó. Torí nǹkan tí ó jẹ́ kí òyìnbó kí wọ́n lágbára ni pé ṣe rí gbogbo àwọn population wa ní Africa bí ní Asia, nígbà tí wọ́n ṣe gbogbo ẹrú tó ń ṣe wọn population wa lọ́lẹ̀, ṣùgbọ́n àti wọ́n padà gba population wa. Population dẹ̀ èèyàn ó ní owó, so àti wá tóbi sí àti fẹ́ gba gbogbo ẹ̀ padà. Àwọn Chinese ti yọra wọn, àwọn Indian ti yọra wọn, àwọn Brazil ti yọra wọn. Wọ́n tẹ̀ láti lọ gba àgbẹ̀ tí ọ̀rọ̀ COVID lọ China lọ gbogbo kíni, wọ́n tẹ̀ láti wọ́n ò rí ṣe. Wọ́n á wò pé kí tí wọ́n má bàjẹ́ pápátá torí China ti lọ, India ti lọ, Brazil ti lọ, káwọn wá máa wà ní Africa. Ààrẹ pé àwa ò ẹmọ, àwa ti àti ẹ̀mọ́ra wa mọ́ ẹmọ, àmọ́ civilization, àmọ́ àṣà wa mọ́, àmọ́ tí a bá ń tẹ̀lé ẹnìkan tẹ́ pé ìyá ẹ̀ ló kó wa lọ colonization, tóun náà tó wá sọ pé òun balógun àwọn Fúlàní, tá a dẹ̀ sọ pé òun lè à ń tẹ̀lé. So ẹ rí pé ọ̀rọ̀ wa ó ní ẹmọ, a ní problem gan. So bí America ó ní àwọn South Africa gbé genocide, wọ́n pé ìbò àwa à ń pa Christian, bọ́n ṣe máa wọlé bọ́n ṣe máa pa nìyẹn. Bọ́ aláti dìde ká jí, ṣùgbọ́n ká tó ṣe yẹn o, kí ìjọba tó lè sọ pé òun stop Boko Haram, ẹ jẹ́ kan fún gbogbo state government àti local government ní ọlọ́pàá. Ẹ tí orí ọba máa kọ́ ìbọn fún local government tó fẹ́ pé ó fi ń ṣe tí wọ́n fi fèsì àwọn ọwọ́ wọn ló kù sí, kì í ṣọwọ́ president. Tí ẹ bá ṣe then arákùnrin àṣọ ni pé ṣe láti Ìbàdàn ti dá ìbẹ̀rù ní Boko Haram, IMF, ìbẹ̀rù. Ká ní àwọn politicians ká ní wọ́n gbé nǹkan fún wa tẹ́ pé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re, tẹ́ pé ètò ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, oníkálukú ní ilé, railway wà ní gbogbo local government, a máa dìde, a máa support wọn. Ṣùgbọ́n gbà tẹ́ pé òun lápò wọ́n sọ pé wọ́n l'Amẹ́ríkà ń bọ̀ wá gbé epo, kí ni àǹfààní epo náà látijọ́ tí wọ́n ṣe. So ibi tí wàhálà wọn nìkan tó ṣe máa ń jẹ́ pé àwọn òṣèlú ìlú míì wọ́n máa ń mọ̀ pé àwọn láti ṣe nǹkan torí tó bá dójú ẹ̀ táwọn èèyàn bá dé kọ́ ba lè wo pé ẹgbàá mẹ́rin tó máa gbà wọ́n, ṣùgbọ́n wọ́n ṣe. So ọwọ́ wọn ló kù sí, tí wọ́n mọ̀ pé àwọn fẹ́ kí àwọn Nigerians kan tẹ̀lé wọn. Àwọn kan tá à ń sọ nìyẹn, local government police, local government, state police, kẹ́ ẹ̀ dẹ̀ make sure pé ẹ̀ dẹ̀ provide fún onílù. Kì í ṣe tí ẹgẹ́ gbogbo wages wa pẹ̀lú inflation tí wọ́n dàbí pé a wà lóko ẹrú, èèyàn kan ṣiṣẹ́ owó ò ní mínì, kò ní nǹkan kan. Ìgbà ilẹ̀ tó lè sọ pé kí àwọn Nàìjíríà kan dìde táwọn òyìnbó yìí bá tún dé, torí bó ṣe wà yìí ó dàbí pé oko ẹrú la wà. Ó kàn jẹ́ pé kì í ṣe òyìnbó, àwọ̀ nìkan ló kò yàtọ̀. Wọ́n kàn treat wa bí ẹrú ni at the end of the day. So kò sí èyí tó kàn wá wẹ́dà náà dúdú, àbára Jẹ̀bú, àbára Maiduguri ni ẹ tó kó wa lẹ́rú. Kò ẹbí Nàìjíríà ṣe rí lọ́wọ́ yìí nìyẹn.